ẹ̀yin ènìyàn wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè olóyè májàsọ́lá Ìgboho ṣà wípé báwo ni ara wọn, níbo ni wọ́n wà, ṣàlàáfíà ni wọ́n wà o, àdúpẹ́ àlàáfíà ni wọ́n wà o. Wọ́n jáde wọ́n sọ̀rọ̀ lẹ́ni tó jẹ́ ọjọ́ 28 oṣù kẹfà 2026. Wọ́n ní àwọn tí wọ́n dẹ̀ farapa nínú ẹlẹ́ṣọ́ ààbò ìlú ẹkùn nígbà tí wọ́n lọ sí inú igbó Old National Park Ọ̀yọ́. Wọ́n ní àlàáfíà ni àwọn wà o. Àwọn tó dẹ̀ farapa yẹn náà wọ́n náà ti ń gba ìtọ́jú lọ́wọ́ o. A ò ní gbọ́ aburú sí ẹnikẹ́ni wa o. Báyìí bó bá ṣe ń lọ, àlàáfíà ni wọ́n á máa lọ, àlàáfíà ni wọ́n á máa padà wálé o. Ìkọ́kọ̀ kì í kọ́mọ ejò lẹ́sẹ̀. Gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó ń tẹ̀lé wọn tí wọ́n bá ṣe ń lọ, àlàáfíà báyìí ni wọ́n á máa padà wálé o. Ẹ jẹ́ ká fi ohùn sí lọ́wọ́ gbọ́rọ̀ lẹ́nu Ìgboho ṣà ọmọ Aládìgún. Wọ́n ní àlàáfíà ni àwọn wà. Àwọn tó dẹ̀ farapa náà pé oríṣiríṣi àwọn rumors ló ti ń lọ káàkiri pé níbo ni wọ́n wà. Wọ́n ní àlàáfíà ni wọ́n wà. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, èmi ọmọ yín Sunday Ìgboho. Mo kí ẹ̀yin brother mi, sister mi káàkiri all over the world. Èní ni 28/6/2026. Ọ̀pọ̀lọpọ̀ rumor ti lọ lóríṣiríṣi. Ọmọ bẹ́ẹ̀ sí àtìgbò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà. Àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà okay. So ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ ẹ̀jọ̀ tí tán lè kaná. Ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán láàbò sinmi tòmí wọn. Ní mo sọ bẹ́ẹ̀ fún ẹsẹ̀ ìgbàgbọ́. Àṣàkẹ́ TV show.